ǹjẹ́ lóòótọ́ ni wọ́n ti tú Baba Ijesha sílẹ̀ bí? Ẹ gbọ́ ohun tí agbẹjọ́rò rẹ̀ sọ. Baba Ijesha fúnra rẹ̀ ti sọ̀rọ̀ o. Èyí lohun tó sọ. Kò sẹ́ni tó fi òfin dè mí nínú iṣẹ́ tíátà o. Mo sì máa ń kópa nínú eré. Ẹ ṣọ́ra yín o kẹ́ má bàa dèrò ẹ̀wọ̀n. Kúnlé Afọ́ọ̀dù sọ̀rọ̀ sókè pẹ̀lú ìkìlọ̀ ńlá. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé. Ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ṣé lóòótọ́ ni pé wọ́n ti tú Baba Ijesha sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n bí? Ìdáhùn rẹ̀ rèé. Oríṣiríṣi awuyewuye ló ti ń jà ròyìnròyìn lórí ayélujára nípa àgbà òṣèré àti adẹ́rìn-pòṣónú ilé wa tó wà lọ́gbà àtúnṣe ní Ọlárẹ̀wájú James Omiyimika tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Baba Ijesha. Onírúurú fídíò ló ti ń káàkiri orí ayélujára, pàápàá jùlọ fídíò kan tó ṣe àfihàn àgbà òṣèré yìí níbi tó ti kúnlẹ̀ síwájú Ọọ̀ni Ifẹ̀, Kábíyèsí Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti àwọn ọba míì tí Ọọ̀ni Ifẹ̀ náà sì ń ṣe àdúrà fún. Fídíò tó ń káàkiri orí ayélujára yìí ṣẹ́yọ láti orí ìkànnì ayélujára ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Asaki JRN lórí ìtàkùn ayélujára X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Ọmọkùnrin yìí sì kọ sí orí fídíò náà pé Baba Ijesha lọ ṣàbẹ̀wò sí Ọọ̀ni Ifẹ̀ lẹ́yìn tí wọ́n dá a sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n, tí àwọn èèyàn náà sì bẹ̀rẹ̀ sí ní pín fídíò yìí káàkiri tí wọ́n ń sọ pé Ọọ̀ni Ifẹ̀ ló bá a sọ̀nà bí wọ́n ṣe tú u sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ní lẹ́yìn tí wọ́n tú u sílẹ̀ tán ló lọ dúpẹ́ lọ́wọ́ ọba aláyé náà nítorí oore ńláńlá tó ṣe fún un yìí. Ṣùgbọ́n fídíò tó ń káàkiri orí ayélujára yìí jẹ́ fídíò ìgbà tí Baba Ijesha lọ ṣàbẹ̀wò sí Ọọ̀ni Ifẹ̀ ní bí ọdún 8 sẹ́yìn kó tó di pé ọ̀rọ̀ tó gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n yìí wáyé rárá. Bẹ́ẹ̀ làwọn kan ṣe àtàmọ́ àwọn fídíò míì tí wọ́n ń jó oríṣiríṣi àwọn fídíò ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà tí ọ̀rọ̀ yìí sì wà nílé ẹjọ́ mìíràn papọ̀ láti fi hàn pé òṣèré yìí ti gba òmìnira, tí inú ọ̀pọ̀ ènìyàn sì ń dùn, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń bá a dúpẹ́. Àwọn kan tiẹ̀ ń sọ pé àwọn lérò pé ó ti kẹ́kọ̀ọ́ kí irú rẹ̀ má tún sọmọ lọ́wọ́ rẹ̀ mọ́. Àwọn kan tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú Ọọ̀ni Ìrìṣà pé ó tú ẹni tó hùwà burúkú pẹ̀lú ọmọdé sílẹ̀ tó sì tún ṣàdúrà fún un tó ń bá a kọ́mọ lùbọ́ pọ̀. Bẹ́ẹ̀ làwọn kan ń fi Ìyábọ̀ Òjó ṣe ẹ̀yẹ pé ṣé kò wá tán bí pẹ̀lú gbogbo gàlégàlé rẹ̀ wọ́n ti padà tú Baba Ijesha sílẹ̀. Àmọ́ o, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ láti iléeṣẹ́ akọ̀ròyìn Akéde Àríyá Online TV tí wọ́n ní àwọn láǹfààní láti bá òṣèré yìí sọ̀rọ̀ lórí fóònù, wọ́n ní irọ́ pátápátá ni gbogbo ọ̀rọ̀ tó ń káàkiri orí ayélujára yìí. Wọ́n ní wọn ò tí ì fi òṣèré yìí sílẹ̀ ṣùgbọ́n kò ní pẹ́ tó máa fi jáde. Akéde Àríyá ní nígbà tí òṣèré yìí ń bá akọ̀ròyìn wọn sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun, ìyẹn Tuesday ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà yìí, wọ́n ní ó ṣàlàyé pé kò tí ì rí bẹ́ẹ̀ o, pé òun sì wà lọ́gbà àtúnṣe. Wọ́n ló sọ pé àdúrà tí òun gbà ni pé kí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní Baba Ijesha ní àwọn alátìlẹyìn àti olólùfẹ́ òun tí wọ́n fẹ́ kí òun tètè jáde lọ́gbà ẹ̀wọ̀n ló lè máa gbé irú ìròyìn náà káàkiri. Ó sì ń rọ àwọn èèyàn pé kí wọ́n máa gbàdúrà fún òun, ṣùgbọ́n òun sì wà lọ́gbà ẹ̀wọ̀n. Iléeṣẹ́ akọ̀ròyìn BBC náà fìdí rẹ̀ mọ́lẹ̀ pé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni pé Baba Ijesha ti jáde lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ní àwọn kàn sí agbẹjọ́rò kan tó súnmọ́ Baba Ijesha dáadáa láti mọ̀ bóyá lóòótọ́ níròyìn náà. Wọ́n ní agbẹjọ́rò tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ òun ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn tó ń káàkiri orí ayélujára yìí pé Baba Ijesha sì wà ní ọgbà ẹ̀wọ̀n tó wà. Wọ́n ní agbẹjọ́rò yìí sọ pé ọjọ́ tí wọ́n gbé ìdájọ́ náà kalẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ọdún fún Baba Ijesha, àmọ́ ohun tó dá òun lójú ni pé Baba Ijesha kò ní pẹ́ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ló fi kún un pé pẹ̀lú òǹkà ọjọ́ àti oṣù tí wọ́n máa ń lò lọ́gbà ẹ̀wọ̀n kò ní pẹ́ mọ́ tí Baba Ijesha máa fi gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Nínú ọ̀rọ̀ rẹ̀, wọ́n ní agbẹjọ́rò yìí ní tá a bá fi máa rí ìparí oṣù kẹjọ sí oṣù kẹsàn-án ó máa kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ìgbà tó máa lò lọ́gbà ẹ̀wọ̀n ti fẹ́ parí. Ní kò pẹ́ kò jìnnà Baba Ijesha máa darapọ̀ mọ́ àwọn èèyàn rẹ̀ tí yóò sì máa bá ìgbésí ayé rẹ̀ lọ. Bí ẹ ò bá gbàgbé, lọ́jọ́ 14 oṣù kejì ọdún 2022 ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó fìkàlẹ̀ sí Ìkẹjà rán Baba Ijesha lọ sí ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn pé ó fi ìwà tí ò tọ́ lọ ọmọdé, ó fi ìbálòpọ̀ lọ ọmọdé. Wọ́n ló gbé ọmọdé náà sórí ẹsẹ̀ rẹ̀ tó sì ń gbìyànjú láti bá a lò pọ̀, tó sì tún fọwọ́ kan àwọn ibi tí kò tọ́ lára ọmọdé yìí. Wọ́n tún ló ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ pa ọmọ náà lára. Ọmọdébìnrin tó ṣe eléyìí pẹ̀lú jẹ́ ọmọ tó wà lọ́dọ̀ ọ̀rẹ́ Baba Ijesha tóun náà jẹ́ òṣèré orí ìtàgé àti adẹ́rìn-pòṣónú, ìyẹn Dámilọ́lá Adékọ̀yà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Princess ló gbé ọ̀gbẹ́ni Omiyimika lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2021 lórí ẹ̀sùn 6 tó ní í ṣe pẹ̀lú híhu ìwà tí kò tọ́ pẹ̀lú ọmọdé àti ìgbìyànjú láti bá ọmọdé lájọṣepọ̀. Ó sì ní ìwà yìí ti bẹ̀rẹ̀ láti bí ọdún 2013 ó sì tún ṣẹlẹ̀ ní ọdún 2014, 2015 àti ọdún 2021. Princess ṣe eléyìí lẹ́yìn tó ti kọ́kọ́ gbé fídíò kan jáde nínú oṣù kẹrin ọdún 2021 kan náà tó ní òun sin àlejò tó wá òun wá jáde kí òun sì tó padà
padà sínú ilé, Baba Ijesha ti bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kan ọmọdébìnrin tí òun fi kalẹ̀ sínú ilé náà lọ́nà tí kò tọ́, láì mọ̀ pé òun ti gbé kámẹ́rà pamọ́ síbì kan dè nítorí ọmọ yìí ti kọ́kọ́ sọ pé Baba Ijesha hu ìwà ẹ̀dá yìí sí òun ní ọdún 2013 nígbà tí ọmọ yìí sì wà ní ọmọ ọdún 7 péré. Obìnrin adẹ́rìn pòṣónú yìí sì gbé fídíò náà sórí ayélujára, tí fídíò náà sì ṣàfihàn ibi tí Baba Ijesha ti ń bẹ̀bẹ̀ pé kí wọ́n dáríjì òun, tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lóríṣiríṣi lórí ohun tó ṣẹlẹ̀ yìí àti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní hu irú ìwà burúkú yìí sí ọmọdébìnrin náà. Láti ibẹ̀ lọ̀rọ̀ náà ti dé àgọ́ ọlọ́pàá Sábó tó wà ní Yábà, tí Baba Ijesha sì gbabẹ̀ di èrò àtìmọ́lé. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn òṣèré ilẹ̀ wa àti àwọn gbajúmọ̀, pàápàá jùlọ àwọn àgbààgbà agbo òṣèré, ni wọ́n dá sí ọ̀rọ̀ náà tí wọ́n ń wá bí wọ́n ṣe máa parí ọ̀rọ̀ náà ní tùbínùbí. Ṣùgbọ́n àwọn òṣèré bíi Princess tí ọ̀rọ̀ náà kàn gangan, Ìyábọ̀ Òjó, Bíọ́dún Ọ̀kẹ́owó, Tóńtò Díke àti àwọn míì tí wọ́n láwọn ti ní irú ìrírí bẹ́ẹ̀ rí fárígá, tí wọ́n ní dandan àfi kí ọmọkùnrin yìí fojú ba ilé ẹjọ́. Nígbà tí wọ́n dé ilé ẹjọ́ ni adájọ́ fagilé 2 nínú ẹ̀sùn 6 tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Omiyimika, ṣùgbọ́n kò mórí bọ́ nínú ẹ̀sùn 4 tó kù nítorí pé onídàájọ́ Olúwatóyìn Táíwò tó ti fẹ̀yìntì báyìí rán lọ sẹ́wọ̀n ọdún 5 ní ọjọ́ 14 oṣù keje ọdún 2022. Bó tilẹ̀ jẹ́ pé Baba Ijesha àti àwọn alátìlẹyìn rẹ̀ bí òṣèré àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Yomi Fábíyì pe ẹjọ́ kòtẹ́milọ́rùn, tí àwọn agbẹjọ́rò rẹ̀ sì gbìyànjú tí wọ́n jà fatafata láti rí i pé ó mórí bọ́ nínú ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n onídàájọ́ Fọláṣadé Òjó ti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà ní ìlú Èkó fìdí rẹ̀ múlẹ̀ pé Baba Ijesha jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn yìí, tó sì ní ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 5 tí wọ́n kọ́kọ́ dá fún yìí tọ̀nà lábẹ́ òfin. Láti ìgbà náà sì ni òṣèré yìí ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Ohun tó tún ṣe ni láàánú ni pé láàrin gbogbo wàhálà yìí náà ni bàbá òṣèré yìí jáde láyé tí kò sì ní àǹfààní láti lọ ṣẹ̀yẹ ìgbà ìkẹyìn fún bàbá rẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn òṣìṣẹ́ ọgbà àtúnṣe gbẹ̀rí rẹ̀ jẹ́ pé ìwà ọmọlúàbí ló ń hù. Wọ́n ní kò fún àwọn ní wàhálà kankan ṣe rárá. Gẹ́gẹ́ bí wọ́n ní òṣèré yìí ṣe sọ, kò ní pẹ́ rárá tó fi máa jáde ní ọgbà ẹ̀wọ̀n náà tí yóò sì gba òmìnira rẹ̀ pátápátá. Ṣùgbọ́n tí ojú àpá a lè jojú ara bí. Kò sẹ́ni tó fi òfin dè mí nínú iṣẹ́ tíátà o, mo sì máa ń kópa nínú eré. Ẹ ṣọ́ra yín o, kẹ́ má bàa dèrò ẹ̀wọ̀n. Kúnlé Afọ́ọ̀dù sọ̀rọ̀ sókè pẹ̀lú ìkìlọ̀ ńlá. Gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó tún jẹ́ ẹlẹ́yinjú àánú fún àwọn àgbà òṣèré ilẹ̀ wa ni Kúnlé Afọ́ọ̀dù ti jáde láti sọ̀rọ̀ lórí ìròyìn òfegè tó gbòde kan nípa rẹ̀, níbi tí wọ́n ti sọ pé àwọn alágbàtà eré sinimá ti fòfin dè pé kò gbọdọ̀ kópa nínú eré sinimá mọ́. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni ìròyìn kan ti ń lọ lórí ayélujára pé Kúnlé Afọ́ọ̀dù sọ pé wọ́n ti fi òfin dè òun pé kí òun má kópa nínú eré sinimá mọ́. Nínú ìròyìn ọ̀hún náà ni wọ́n ti sọ pé Kúnlé Afọ́ọ̀dù ní ìdí tí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ rí òun nínú sinimá mọ́ ni pé òun àti àwọn alágbàtà fíìmù ní àwọn jọ ní gbọ́nmi-sí omi òtó kan nítorí nǹkan tí òun ṣe fún wọn. Kúnlé Afọ́ọ̀dù sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí pé òun jẹ́ èèyàn kan tó máa ń ní ìwòye nípa ọjọ́ iwájú. Wọ́n ní ó sọ pé láyé ìgbà táwọn sì máa ń ja fíìmù nínú kẹ́sẹ̀tì látijọ́, òun ti rí ìwòye pé lílo CD yóò padà wáyé tí òun sì ta àwọn alágbàtà fíìmù lólobó lórí rẹ̀. Ó fi kún un pé nígbà tí DVD dé, àwọn bẹ̀rẹ̀ sí ní lò lẹ́yìn tó tún dára ju CD lọ. Àgbà òṣèré náà tún sọ̀rọ̀ pé nígbà tó tún di ayé gbígbé fíìmù sórí ayélujára, ọ̀pọ̀ àwọn alágbàtà fíìmù ni kò tètè mọ̀ nípa rẹ̀, tó sì lóun sọ fún àwọn kan nípa rẹ̀, èyí tó sì mú òun bẹ̀rẹ̀ sí ní gbé fíìmù sórí ayélujára fúnra ara òun. Ó ní kàkà kí àwọn alágbàtà fíìmù náà béèrè nípa rẹ̀ lọ́wọ́ òun, níṣe ni wọ́n rí òun gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ba ọjà wọn jẹ́, tó fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn. Èyí ló jẹ́ káwọn alágbàtà fíìmù náà fòfin de òun nítorí ọ̀rọ̀ náà. Kúnlé Afọ́ọ̀dù fi kún un pé àwọn èèyàn náà padà pe òun sí ìpàdé tí òun sì ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ fún wọn. Nígbà tí wọ́n rí i pé òun ò lérò àbúrú sí wọn, ó lóun sọ fún wọn pé kí wọ́n kéde pé wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de òun, àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀, òun sì yàgò fún wọn. Ṣùgbọ́n ní báyìí o, Kúnlé Afọ́ọ̀dù ti jáde láti wá ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára yìí. Nínú fídíò kan tí Kúnlé gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ ló ti sọ pé àwọn kan ló lọ ń gbé ìròyìn tí kì í ṣe òótọ́ nípa òun. Ó ṣàlàyé pé ọ̀pọ̀ èèyàn ló ti pe òun tí wọ́n sì ń béèrè pé kí ló ṣokùnfà fídíò tí òun ṣe náà. Òṣèré yìí sọ pé lóòótọ́ ni òun ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan láìpẹ́ yìí níbi tí òun ti sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí òun sẹ́yìn lágbo òṣèré. Kúnlé Afọ́ọ̀dù ní ibi ìfọ̀rọ̀wérọ̀ náà ni òun ti sọ̀rọ̀ nípa ìfáǹfà tó wáyé láàrin òun àti àwọn alágbàtà fíìmù, ṣùgbọ́n táwọn èèyàn ń gbé kiri bí ẹni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wáyé ni. Nínú ọ̀rọ̀ rẹ̀, òṣèré yìí ní ìṣẹ̀lẹ̀ tó ti wáyé láti ọdún 14 sẹ́yìn tí mo sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan ní ẹ̀yin wá ń gé kékèké tẹ́ ń kọ àkọlé lé lórí pé ìdí tí wọn kò fi pe Kúnlé Afọ́ọ̀dù ṣiṣẹ́. Mò ń sọ̀rọ̀ nípa ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé fíìmù
fíìmù sórí ayélujára ayé ìgbà tí wọ́n sì ń ta CD àti DVD táwọn alágbàtà eré ń takò mí pé kí ló dé tí mo fi ń gbé fíìmù sórí ayélujára. ọ̀rọ̀ ọdún 14 sẹ́yìn ẹ wá ń gbé bí ìgbà pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. ẹni tó bá ń wo fíìmù dáadáa mọ̀ pé mo sì ń ṣeré dáadáa títí di àsìkò yìí. Ìgbà òṣèré yìí sọ pé ọ̀pọ̀ fíìmù òun ló wà lórí ayélujára àti pé àwọn èèyàn nílò láti dẹ́kun gbígbé ìròyìn tí kì í ṣe òótọ́ lórí ayélujára. Ó ṣe ìkìlọ̀ pé ìjọba àpapọ̀ ti gbé òfin kalẹ̀ tó lòdì sí àwọn ìròyìn òfegè táwọn èèyàn máa ń gbé káàkiri lórí ayélujára àti pé ìjìyà wà fún ẹni tí ọwọ́ òfin bá tẹ̀. Clearford kọminú lórí báwọn èèyàn ṣe máa ń gbé àwọn ìròyìn òfegè pàápàá lórí àwọn gbajúmọ̀ lórí ayélujára. Ó ní wọ́n máa gbé àwòrán àwọn èèyàn méjì papọ̀ wálẹ̀ nìkan ti kọ ọkọ rẹ̀ sílẹ̀ tàbí kí wọ́n ní ẹlòmíràn ṣẹ̀ṣẹ̀ bímọ. Àwọn nǹkan tí kò í ṣe òótọ́ nítorí pé wọ́n fẹ́ káwọn èèyàn máa tẹ̀lé wọn lórí ìkànnì ayélujára wọn. Bí ẹ ò bá gbàgbé, eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ìròyìn yóò jáde nípa òṣèré tàbí gbajúmọ̀ àwùjọ kan tí wọ́n sì máa jáde láti máa jiyàn tàbí láti máa ṣe àlàyé lórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, pàápàá jùlọ láti fọ orúkọ wọn mọ́ kúrò nínú àwọn àṣemọ́ṣe. Níbi oṣù mélòó kan sẹ́yìn ni ìròyìn kan jáde lórí ayélujára nípa òṣèrébìnrin Àdùnní Adé táwọn kan ló sọ pé bí òun ṣe rẹwà tó òun ò lórí ọkọ, tó sì jẹ́ pé lẹ́yìn tí ìròyìn náà gba orí ayélujára kan ni Àdùnní Adé jáde tó sọ̀rọ̀ pé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà àti pé òun kò sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbikíbi.